Ẹ kú dédé wòye ẹ̀yin tèmi, ẹ̀yin tọmọdásọ́lá alágbo ṣàlàáfíà ni mo bá yín. Fáǹfààní ìwọ tó bá fẹ́ pè mí àbí tó fẹ́ chat mi ní WhatsApp 08024267133. Lẹ́ẹ̀kan sí 08024267133. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọmọdásọ́lá alágbo, àṣejẹ owó ni mo mú wá fún wa. A ti ṣe ti eléwé bombom kọjá àti ẹyin ìbílẹ̀ pẹ̀lẹ́yin pẹ́pẹ́yẹ. Eléyìí ewé àbámọ̀dá òní a fẹ́ ṣe pẹ̀lú ẹyin ìbílẹ̀. Ẹ lè lo ordinary ẹyin tí a máa ń jẹ, ẹ lè lo ẹyin ìbílẹ̀. Ṣé eré lèyí ó máa ń mú 100 to 200,000 naira wọlé fún yàn. Ẹ ò kó mo sọ nínú fídíò mi ní ìjẹta pé ọdún ti dé, mo fẹ́ ká rí owó ọdún kíákíá. Jọ̀ọ́ ìwọ tó bá mọ̀ pé ò kì í ṣiṣẹ́, má lo iṣẹ́ yìí o. Ìwọ tó bá ń ṣiṣẹ́ ni kò bá mi lò. Àwọn tó lo tẹléwé bombomu wọ́n dúpẹ́. Àwọn tó send owó, àwọn tó send káàdì, àwọn tó dúpẹ́ tó ṣe àdúrà, wọ́n ṣàdúrà. Tí wọ́n náà bá lu eléyìí abẹ́ lára mu. Àwọn tó lo tẹléwé bombomu wọ́n dúpẹ́, wọ́n fún ẹ̀mí ìmoore ràn. Mo mọ̀ pé gbogbo ẹni tó bá lu eléyìí náà á bá yín lára mu pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ ni kó lò ó, torí iṣẹ́ yín lẹ ti máa rí owó náà, orí iṣẹ́ yín. Tẹ́ ẹ bá níṣẹ́ lọ́wọ́, ẹ má pè mí pé ṣé ẹ lè lò ó. Ẹ kàn lè lò ó kẹ́ fi ráàánú gbà ní, kì í ṣe pé wọ́n máa gbówó wá bá yín lé. Torí bí ewé bombomu àwọn kan pè ẹ̀lú Ọmọdásọ́lá, ṣé fẹ́ máa gbówó yẹn wá bá wa ń lé ni, ọjọ́ wo ni ká máa retí owó yẹn, ṣé tá bá sùn la máa rówó yẹn lẹ́gbẹ̀ẹ́ wa ni. Irọ́ o, ògùn owó kọ́ lẹ ṣe o, àṣejẹ owó ni o, tó máa mú àwọn kọ́sítọ́mà lálùbáríkà, ó máa mú àánú wá fún yín lórí ọjà yín, òun ni. Kájọ́ má pọ̀ jù, kí lẹ fẹ́ bá mi wá? Ẹ bá mi wá ewé àbámọ̀dá. Gbogbo wa la mọ̀ ewé àbámọ̀dá òòjọ́, ọjọ́ tí ẹ bá fẹ́ lò náà ni kẹjà o. Mo fẹ́ lu eléyìí báyìí, mo fẹ́ ṣe fún yàn, mo fi ní jẹ́ kí n tún fún àwọn olólùfẹ́ mi, má kàn jẹ́ kí n filẹ̀ kí n ṣe tún fún yín kẹ́ tún bá mi lò ó. Ẹ bá mi wá ewé àbámọ̀dá 16. Ẹ bá mi wá ẹyin ìbílẹ̀ tó bá mọ́ dáadáa 4. Ẹ dẹ̀ lè lo ẹyin tá à ń jẹ náà, ẹyin agric, ẹ lè lo 4. Ẹ bá mi mú ewé àbámọ̀dá yìí, ẹ bá mi tẹ́ 8 kalẹ̀ sínú pot. Ṣẹ̀rí kẹ́ ṣí ojú ẹ̀ sókè sẹ́sí bí mo yẹ ṣe. Ẹ máa bá mi fi 8 sínú pot. Ẹ máa kó ẹyin ìbílẹ̀ 4 lé lórí. Ẹ máa to 8 tó kù, ẹ máa fi cover ẹ̀. Ẹ má fomi sí o. Bá a ṣe ti bombomu mọ̀ náà lẹ ṣe máa bá mi ṣe léyìí. Ẹ ní fi omi sí. Ṣóyè yín, ẹ ní fomi sí. Tó bá ti wá jiná, ẹ bá mi mú. Tẹ́ bá ṣe mẹ́yọ kan tẹ́ pápẹ́pẹ́pẹ́ tẹ́ bo. Ẹ ṣàdúrà sí pé àbámọ̀dá owó iye tẹ́ bá fẹ́ bóyá 100,000 ní bóyá 200,000 ní, pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa rí owó náà lórí iṣẹ́ yín, lórí ẹmọ yahoo lè lò, ẹni tó ń tọ́ ajá lè lò, oníṣòwò lè lò, anybody ló lè lò.